Cfrodram Television, ìgbádùn tí ò lópin.
bàbá dìde mo lè ríṣẹ́ Olúwa dìde mo lè ríṣẹ́ bàbá dìde mo lè ríṣẹ́ Olúwa dìde mo lè ríṣẹ́ ìlérí tó ṣe nínú ìwé mímọ́ ìlérí tó ṣe lójú àlá mi ìlérí tó ṣe lẹ́nu ìránṣẹ́ rẹ̀ o Olúwa dìde mo lè ríṣẹ́ Jésù ó yá bùkún mi ní tòótọ́ Ọlọ́run Ísírẹ́lì bùkún mi ní tòótọ́ lórúkọ Jésù Olúwa bùkún mi ẹ̀mí mímọ́ ó yá fẹ́jẹ̀ mi dá lórúkọ Jésù Olúwa fẹ́jẹ̀ mi dá ara rere tó lógo tó níyanu lórúkọ Jésù Olúwa fẹ́jẹ̀ mi dára rere Jésù fẹ́jẹ̀ mi dára rere fẹ́jẹ̀ mi dára rere lórúkọ bàbá màtí Olúwa mo bẹ̀rẹ̀ jẹ́ kí ọwọ́ rẹ kó wà lára mi lórúkọ Jésù Olúwa jẹ́ kí ọwọ́ rẹ kó wà lára mi Olúwa jẹ́ kí ọwọ́ rẹ kó wà lára mi ọwọ́ ìyanu ọwọ́ agbára ọwọ́ ìtúsílẹ̀ ọwọ́ ìdánimọ̀ Olúwa ló wà lára mi ẹ̀mí mo dáwọ́ lé mi Olúwa dáwọ́ lé mi Olúwa dáwọ́ lé mi lórúkọ Jésù Olúwa mo bẹ̀bẹ̀ Olúwa sọ agbègbè mi di ńlá Olúwa sọ agbègbè mi di ńlá Jésù sọ agbègbè mi di ńlá lórúkọ bàbá máa tiẹ̀ mímọ́ Olúwa sọ agbègbè mi di ńlá olóko tó yí mi ká lẹ́kọ̀ọ́ sọ èso rere fún mi lẹ́kọ̀ọ́ sọ èso rere fún mi lẹ́kọ̀ọ́ sọ èso rere fún mi lórúkọ Jésù ẹ̀mí mímọ́ sọ agbègbè mi di ńlá Ọlọ́run mo bẹ̀bẹ̀ nínú gbogbo ìrìnàjò ayé mi mo kọ̀ láti rí ibi mọ́ mo kọ̀ láti rí ibi mọ́ lórúkọ Jésù Olúwa mo kọ̀ láti rí ibi mọ́ mo kọ̀ láti rí ibi lórúkọ bàbá máa tẹ̀ mí ẹ̀mí mo yàtọ̀ ibi Olúwa yàtọ̀ ibi Olúwa yàtọ̀ ibi lórúkọ Jésù Olúwa ní gbogbo ìrìnàjò mi ò fẹ́ rí ìbànújẹ́ mọ́ mi ò fẹ́ rí ìbànújẹ́ mọ́ òtítọ́ jẹ́ Olúwa òtítọ́ jẹ́ Jésù mi òtítọ́ jẹ́ Olúwa òtítọ́ jẹ́ Jésù mi pàṣọ tẹ́rẹ́rẹ́ báyé fi jẹ́ mí níyà bàbá mímọ́ lèmi ní kí o dáná sun wọn lórúkọ Jésù Olúwa mo kọ̀ láti rí ìbànújẹ́ mo kọ̀ láti rí ìbànújẹ́ mo kọ̀ láti rí ibi lórúkọ Jésù mo kọ̀ láti rí ibi ẹ̀mí ni mo sọ àgbègbè mi dínlá sọ àgbègbè mi dínlá sọ àgbègbè mi dínlá Olúwa bùkún mi ní tòótọ́ Olúwa bùkún mi Olúwa bùkún mi àtẹ̀mí àtọwọ́ tó sinú mi jáde Olúwa bùkún mi lórúkọ Jésù ẹ̀mí mo sọ àgbègbè mi dínlá Olúwa sọ àgbègbè mi dínlá lórúkọ Jésù aláàánú ni ó Jésù o aláàánú ni ó ọwọ́ rẹ̀ ráyé mi wá o fàánú ṣàánú mi aláàánú ni ó aláàánú ni ó ọwọ́ rẹ̀ ráyé mi wá o fàánú ṣàánú mi bàbá aláàánú mi olùtìjú ni ó bàbá aláàánú mi o ìwọ gbogbo ló ń gbéjà o ọwọ́ rẹ̀ níṣẹ́ ìwà o ṣàánú iṣẹ́ mi o bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye o bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye ọmọ láti mi o ọjọ́ òní tó parí ọmọ láti mi o kákòókò yìí tó kọjá bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye ọmọ dákúrẹ́ sí mi o. Ìbá ọmọ mi ò lóye ọmọ láti mi o kọ́kí ọmọ mi ọmọ láti mi o kọ́sẹ̀ mi bàbá dákúrẹ́ sí mi o ìbá ọmọ mi ò lóye mi ò lára lórí mi ò lè fi ẹ́ mi ò lára rí
ìṣẹ̀dá mi ní olóògbé àìlẹ́nìyàn ló bá di ìrùpẹ́rẹ́ sí omi ọjọ́ kò pẹ̀ jù kò tó dábì lórí lọ́dọ̀ owó mi lọ́dọ̀ àgbàbí àbírù lọ sí omi mi ò lára ọlọ́run mi ní olóògbé mi ò lára ọlọ́run mi ní olóògbé àìlẹ́nìyàn ló bá di ìrùpẹ́rẹ́ sí omi ọjọ́ kò pẹ̀ jù gbogbo ìtọ́ni bàbá kòrò mẹ́mẹ́ ẹ̀dàbí ọdún ìrìnlẹ́tí òfin orí ọgbẹ́ Àjàní ọmọ bẹ̀bí ọmọ Àyìnkẹ́ pẹ́ẹ́ni àṣẹ mọ́nàmọ́ná níbẹ̀ lẹ́nu ọ̀ká àṣẹ wàgàwàgà níbẹ̀ lẹ́nu èrè ọ̀rọ̀ tó kété bọ́bá lẹ̀ sọ ìlílẹ̀ ń gbọ́ ewé kò dìde ewé kò dìde ewé kò dìde eégún mọ́gàlì agbẹ́lẹ́sọ àyè ìyá mi àpàtì ọ̀làkì àyè tún gbẹ́ gbẹ́gbẹ́ méjì ayé àtọ̀gù ẹ dìde abẹ́bọ́ líle abẹ́bọ́ dìde dìde oníṣẹ́ tí mo fẹ́ mọ́ jẹ́jẹ́ ọmọ yìí pọ́ báyìí jẹ́ ẹ̀wọ́ mi Àjàní ọmọ Àyìnkẹ́ ó yá bọ́ aṣọ nǹkan tí ń bẹ lọ́rùn rẹ̀ ó yá bọ́ lé lọ mo ní òun fi ṣe. Àjàní abẹ́rẹ́ ìgbọ́dọ̀ kọ́ wọ aṣọ kọ́kọ́ ìgbọ́dọ̀ kọ́ wọ odò. Àjàní ó yá ọ̀dọ́ mi lóhùn dání. àwọn máa bọ̀ Àjàní ìgbà tó tó bá ní jẹ bá rẹ̀ gbọ́ mi kọ́kọ́ tó tó kọ́kọ́ èyí ní jẹ bá lè odò. Àjàní ti ń bọ̀ bẹ́ẹ̀ sọ ọmọkùnrin yìí tọ̀ sára olórí ibú wọ́n ní ó bọ́ṣọ òkùnrin báwo tẹ́lẹ̀ gẹ́ wọ́n ṣòkòtò lé lọ́wọ́. ó yàbọ̀ yóò balẹ̀ lágbára bá fi wọgbó ìyàbọ̀ lè lọ bọ́ọ̀lẹ̀ lọ mo ní ń fi ṣe ọ̀lẹ̀ lọ. Àjàní báwo tẹ́lẹ̀ rẹ̀ fún mi. ìwọ bọ́ọ̀lù tẹ́sẹ̀ rẹ̀. Ìrẹ̀ burú èmi àti bàbá rẹ̀ lẹ́gbẹ́ èmi ló ń bọ́ sọ̀rọ̀ ló wá lẹ́fùkù kọ́kọ́ pẹ̀lú kọ́kọ́ ká dá fún ọ láyé. ìyẹn kò sí ọ̀ká ẹ̀ láì ọmọ gidi fún mi. mo fẹ́ ṣàánú rẹ tẹ́lẹ̀ ni. ṣé kí n bọ̀. rárá ìwọ gbọ́dọ̀ bọ̀ èkó kọ́ ní èèwọ̀ ìdílé rí
bẹ́ẹ̀ sì ni ìṣẹ́gẹ́gẹ́ kọ́ ní èèwọ̀ ìdílé rẹ̀ nínú ìdílé tó ti wá wọ́n máa bá wọn ga wọ́n máa bá wọn ní láárí ṣùgbọ́n bá mi ikú òjijì òun lè wọ̀ ìdílé rẹ̀ ikú bẹ́ẹ̀ sì ni ó sì ti kọ̀ ọ́ tọ́ kódà ìṣẹ́jú péréte ló kù torí tó o bá fi pé ọmọ ọgbọ̀n ọdún ó lé báyìí dandan ni kó o gbàlejò kú òjijì kó o bá wọn jẹ́yìn ọ̀run kó o jáde lọ́lé wọ́n ní ìdí ìdáyé fún ó kù sẹ́yìn díẹ̀ ìwọ náà ká yọ ọdún tó kù ọjọ́ nì bí àwọn bàbá tó bí ọlọ́mọ wọ́n ti máa ń bá wọn kú kú òjijì ni ó yẹ gbéyàsọ ẹgbẹ́ iwájú mi. adágún gbógomì adágún gbógomì adágún gbógomì iṣẹ́ tó rán mi mo ti jẹ́ yìí o torí pé Àjàní ọmọ Ìbẹ̀bí ọmọ Ẹ̀yìnkẹ́ aṣọ ògo tó yẹ kó fi ṣe rere èyí tó di èèwọ̀ fún òun mo ti gbà yìí o gẹ́gẹ́ bí àwọn bàbá wọn ti ń bọ̀ lé mi lọ́wọ́ òun pẹ̀lú ti bọ́ mi lọ́wọ́ ó ti gbà wípé òun ó ṣe kúkú ni ó ti gbà wípé òun máa ṣiṣẹ́ bí ẹni òun máa jẹ̀jẹ̀ ìlírí ó ti wá gbà pé ìpọ́njú ó mú òun bí àgbẹ̀ ṣu lọ́jọ́ alẹ́ ni ó ìwọ ọdọ́dún gbogbo mi ìwọ ló ń gbé òkú wọn mi ìwọ ló kì í jẹ́ kó ṣe gègé ìwọ ló kì í jọ́ débi ọ̀là láyé torí bí ìbá mi lè dà á sínú rẹ orí burúkú bẹ̀rẹ̀ sí ní bá Àjàní ọmọ Ìbẹ̀bí ọmọ Àyìnkẹ́ ó bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹnu ìwọ ọdọ́dún gbogbo mi ó mọ̀ pé oníbà ti máa ń ṣe adẹ́gún gbogbo mi mo kọkùn ààyè ìyàwó agbẹ́yọsọ ọgbọ̀ ògbódé ààyè ìyàwó ẹgbà. Tààrọ̀ tí mo ti wà níbi ta ló wá fẹ́ gbérù mi báyìí gbogbo àwọn táwọn pé kò sẹ́ni tó dáhùn Ọlọ́run máa ṣàánú mi o kí ni gbogbo ilé ìbáyìí mọ́mì ẹjọ́ máa gbérù mi ẹjọ́ àwọn náà ò tún dá mi ló àwọn náà ò tún dáhùn ẹjọ́ kẹ́ẹ̀kan gbérù mi ní Ọlọ́run kí wàá ní gbogbo ilé ìbáyìí kí ni gbogbo ilé ta ni mo fẹ́ pè nísìn níbi tí mo wà nísìn ta mo fẹ́ pè gbogbo àwọn tá a pè náà dáhùn. Olúwa ṣeun mọ́ èmi ló ń bọ̀ yìí látàárọ̀ ọkàn mi balẹ̀ ẹ máa bọ̀. Kẹ́misọ́lá. Ọlọ́run ló bá mi pè yín wá tẹ́wá mọ̀ tí mo ti lò níbi tí mo dúró sí lórí pé mo fẹ́ gbé ẹrù tí mi rẹ̀ ń tó máa gbérù mi ó yọ ẹ bọ́ síbi ó yẹ ẹ bọ́ síbi kẹ́ ẹ gbérù mi màámi. Kẹ́misọ́lá. Màámi. Kí n gbérù ẹ. Mi ò lè gbérù ẹ. Kí ló dé. Màámi. Mi ò lè ràn ẹ́ lọ́wọ́. Kí ló dé. Kẹ́misọ́lá mi ò lè ràn ẹ́ lọ́wọ́ mi lè gbérù ẹ. Nígbà tí èmi náà wà ní kòríta tó wà mi ò rẹni bá mi gbérù ẹ. Ìgbà yẹn ti kọjá ṣé bẹ́yìn lẹ bí èmi. Nítorí pé nídìílé wa èèwọ̀ ni a kì í rẹ́ni ràn wá lọ́wọ́ àárẹ̀ ni bá wa gbẹ́rù wa. Kẹ́kàn gbèrú mi. Mi ò lè gbèrú ẹ. Mi ò lè gbèrú ẹ. Tí n bá ní kí n bẹ́ẹ̀ gbé á di àgbésọ́lẹ̀ tọmọdé ń gbégi eléèrà. Èèwọ̀ ni mi ò lè bẹ́ẹ̀ gbé ẹ. Màámi ẹ má lọ gbọ́dọ̀ yóò bá tún gbèrú mi ẹ ló fẹ́ gbèrú mi ní. Màámi kò dáa báyìí màámi kò dáa kẹ́ kó gbé ẹrù mi lọ́nà. Bá mi gbẹ́rù mi o bàbá bá mi gbẹ́rù mi dórí
má ṣe dá mi dá bùkátà mi o Jésù ọba iye. bó ti gbàdúrà bó ti ṣiṣọ́ òun bó ti sunkún bó ti sunkún ẹ̀mí mímọ́ gbà mí o ọjọ́ lọ o ẹ̀mí mímọ́ tú mi sílẹ̀ o ọjọ́ lọ o kí ló tako àti lọ́mọ láyé kí ló tako àti lọ́kọ rere. Yes ma. Yes ma. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Kí ni ẹ ma? mo fẹ́ béèrè ojú ọ̀nà ọ̀la ni bóyá mo bẹ̀kẹ́ jú mi fún. Ojú ọ̀nà ọ̀la. Ìbéèrè ńlá lẹbìnrin yẹn o. Kò sẹ́nikẹ́ni tó mọ ojú ọ̀nà ọ̀la. A kì í mọ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ. Òkùnkùn òde ní kò nínú máa mọ náà ẹ̀. Èmi nìkan ni mo mọ náà ara mi. Mi ò mọ ọ̀nà ọ̀la o. Ó dàbọ̀. A kì í mọ̀ ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ. Òkùnkùn òde ní kò nínú máa mọ náà. Nǹkan tí mo béèrè kan lọ dáhùn. Kí ni wọ́n fẹ́ gbà báyìí? ọjọ́ lọ. Èmi ni olórí àlùfáà tí ó ti la àwọn ọ̀run kọjá tí kò lè ṣaláì má báni kẹ́dùn nínú àìlera gbogbo ẹni tí a ti dánwò ní gbogbo ọ̀nà. Mo wá láti wá mú ọ lọ síbi ìtẹ́ àánú àti oore ọ̀fẹ́ kí o lè rí àánú àti oore ọ̀fẹ́ gbà nínú ìlàkọjá rẹ gbogbo àti wípé kí ayọ̀ rẹ kó lè di kíkún. Kẹ́misọ́lá, olórí àlùfáà ni mo jẹ́. Ó ẹlẹ́dàá ohun gbogbo máa wò mí níran ọjọ́ ń lọ àkókò lọ lórí ayé mi bàbá mi ọlọ́run mi o. Kí ló tako. Lẹ́yìn tẹ́ fún mi ní àwọn prayer points tí mo lọ gbà sọ àwọn ìran ìlú mo rí sà. Praise the Lord. Hallelujah. Sister Kẹ́misọ́lá. Sà. Nínú àwọn kópà méjèèjì tálẹ́mọ̀ láàrin yín. Àjàní ni sà. Ok, Àjàní tàlàjàní. Ẹ̀yọ́ máa bú òun mọ́ sí mi. Ìlú mi gan ni wọ́n kà lóṣù wa. SSC certificate mi ní sà. Ṣé ẹ̀gbọ́n yín ni àbí àbúrò yín? Àbúrò mi jẹ́ sí. Àbúrò tí yín gangan. Bẹ́ẹ̀ ni sà. A jẹ́ pé eléyìí túmọ̀ sí wípé èèwọ̀ ni fún yín nínú ìran yín láti kàwé o. Láti kẹ́kọ̀ọ́ gboyè èèwọ̀ ni. Kéde máa wo ó wù mí kí n kàwé sí i ṣùgbọ́n àwọn òbí mi ló sọ pé kò sí agbára fún àwọn pé kí n lọ kọ́ṣẹ́ ìdí nìyẹn. Ṣé ẹ rí ẹ̀yin lè máa ṣiṣẹ́ ìfún ara yín o nítorí ìyá tó bí lọ́mọ gan pàápàá kò lè ràn yín lọ́wọ́ kódà àwọn èèyàn gan ò lè ràn yín lọ́wọ́ àwọn èèyàn ń kọ̀ jálẹ̀ láti ràn yín lọ́wọ́ nítorí pé ó ti di èèwọ̀ fún yín nìran yín láti ràn yín lọ́wọ́. Ẹ̀rẹ́ rí pígbà tẹ́ béèrè fún ọ̀nà ọ̀la wọ́n fi ọ̀nà hàn yín yìí túmọ̀ sí pé èèyàn ò lè ràn yín lọ́wọ́ àfi Ọlọ́run nìkan ló lè ràn yín lọ́wọ́ nínú ìrìnàjò ayé yín. Sista Kẹ́misọ́lá, olórí àlùfáà tẹ́ rí nínú ìran yìí òun ló dìde fún ìrànlọ́wọ́ yín o
a sì fìdí eléyìí múlẹ̀ nínú ìwé Hébérù orí 4 látẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 16 láti mú yín lọ sí ìtẹ́ oore ọ̀fẹ́ àti àánú kí ẹ lè rí ìrànlọ́wọ́ àti òkè gbà nínú ìrìn àjò ayé yín. Sista Kẹ́misọ́lá, àwọn ẹ̀bẹ̀ àdúrà yín tí mo fẹ́ fún yín rèé o, tẹ́ ẹ máa ṣiṣẹ́ lé lórí dáadáa lórúkọ Jésù ló sì dára fún yín. Àwọn ẹ̀bẹ̀ àdúrà yẹn rèé, àkọ́kọ́ nínú ẹ̀, ìjọba tó sọ ohun rere di èèwọ̀ fún mi ẹ máa bàjẹ́. Ìjọba tó sọ ohun rere di èèwọ̀ fún mi ẹ máa bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì, ìjọba tó ń ṣàkóso èèwọ̀ fún mi láti gbé ohun rere ṣe ẹ máa túká. Ẹlẹ́ẹ̀kẹta, májẹ̀mú tí a dá láti sọ ohun rere di èèwọ̀ fún mi ẹ máa bàjẹ́. Ṣòye májẹ̀mú tí a dá láti sọ ohun rere di èèwọ̀ fún mi ẹ máa bàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin, ìjọba tó ní mi ò ní ìrànlọ́wọ́ gbà, ìjọba tó ní mi ò ní rí ìrànlọ́wọ́ gbà ẹ gbiná lórúkọ Jésù. Ṣó ti yé yín? Ìjọba tó ní mi ò ní rí ìrànlọ́wọ́ gbà ẹ gbiná lórúkọ Jésù. Prayer point tí mo fẹ́ fún yín rèé, ẹ̀mí Ọlọ́run á tún ràn yín lọ́wọ́ láti ṣiṣẹ́ tọ̀ lórúkọ Jésù, ẹ̀ sì rí àánú gbà, ọkàn yín yóò balẹ̀. Sista Kẹ́misọ́lá, ẹ má wàá gbàgbé o láti wá fi àwẹ̀ àti àdúrà láti fi tì lẹ́yìn. Bíbélì sọ pé láì sí àwẹ̀ àti àdúrà yìí, iṣẹ́ àmì tàbí iṣẹ́ ìyanu kan ò lè ṣẹlẹ̀, èyí tẹ́ ẹ ti mọ̀ dáadáa. Màá fẹ́ kẹ́ ẹ fi ọkàn yín kó papọ̀ sínú àdúrà yìí lórúkọ Jésù, ẹ̀ sì rí ìrànlọ́wọ́ lọ́wọ́ gbà. Ohun rere gbogbo tá a ti sọ dìwọ̀ nínú ayé yín lórúkọ Jésù, Olúwa yóò gbẹ̀sẹ̀ ayé kúrò, ó sì bá àánú pàdé, ìrànlọ́wọ́ yóò sì dìde. Ikú ti ṣẹ́nu ayé yín. Ẹ jẹ́ n gbàdúrà fún yín lórúkọ Jésù. Ọlọ́run tó dá ayé àti ọ̀run, a gbé ọ̀gá gba ọpẹ́ wa lórí ìránṣẹ́ yìí, Olúwa gba ìyìn wa. Màámi, gẹ́gẹ́ bí ẹ ṣe ní kí n lọ rí olùṣọ́ àgùntàn, mo ti lọ rí wọn. Àlàyé wọn dẹ̀ pọ̀, wọ́n ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́, wọ́n dẹ̀ sọ àwọn ìgbésẹ̀ tí màá gbé fún mi náà, so mo ní kí n padà wá kí wọ́n ṣàlàyé fún mi. Iṣẹ́ ọkọ mi, kí wàá ní ìgbésẹ̀ lóhun tán ní a máa gbé àti kí ní àlàyé mi lọ ṣe fún kí la fẹ́ ṣe. Lákọ̀ọ́kọ́ náà, olùṣọ́ àgùntàn wa jẹ́ kí n mọ̀ pé màmá yẹn wọn kì í ṣe àjẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ. Wọ́n dẹ̀ fún mi láwọn kókó àdúrà kan tó jẹ́ wípé ó ní agbára, ṣùgbọ́n màámi, ẹ̀yin náà ní iṣẹ́ tó pọ̀ láti ṣe lórí àwọn kókó àdúrà yìí gẹ́gẹ́ bí abiyamọ. Bẹ́ẹ̀ torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní igi kan ò lè dá igbó ṣe. Ẹ ní láti gba àdúrà gidi. Àwọn ìyà tẹ́yin jẹ káwa má jẹ, bẹ́ẹ̀mi náà dẹ̀ ṣe wà yìí náà kí n lè ṣe gẹ́gẹ́ bí ojúṣe ọmọ lórí yín. Ẹ̀yin náà ẹ wo bí tẹ́ ẹ dàgbà dé, ó yẹ kẹ́ ẹ ti máa jẹun ọmọ. Mo mọ̀ pé bí mo ṣe sọ yìí, ayé yín jù bẹ́ẹ̀ lọ. Màámi, tẹ́ bá ti ń fi gbogbo òru sùn, àsìkò ìṣọ́ òru ló ti dé yìí o. Màámi, àsìkò kí ni mo ló dé? Àsìkò ìṣọ́ òru. Tẹ́ bá fẹ́ jẹ ìgbádùn ọmọ, kò sọ jù yín lọ. Iṣẹ́ ọkọ mi, èmi náà wá fún ìyá mi ojú rí. Ó wá di gbogbo wá di ṣíṣe báyìí. Nítorí pé ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n á tẹ̀kọ̀ gbọ̀ngbọ̀n. Ìyá fẹ́ jáde ló bá mi. Ẹ jáde ọ̀nà. Àdúrà
ní orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa ìpọ́njú tí mo jẹ ọmọ mi ò gbọ́dọ̀ jẹ lórúkọ Jésù ọmọ mi ò gbọ́dọ̀ jẹ lórúkọ Jésù ọmọ mi ò gbọ́dọ̀ jẹ lórúkọ Jésù ọmọ mi ò gbọ́dọ̀ jẹ ẹ̀mí mímọ́ ṣàánú mi o ìpọ́njú tí mo wà nínú ọmọ mi ò gbọ́dọ̀ wà nínú ẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run alágbára bá mi gbà wọ́n mọ́ mi o èkú tó jà mí kò gbọ́dọ̀ jà àwọn ọmọ tó ti ní mi jáde ògùn tó jà mí kò gbọ́dọ̀ jà àwọn ọmọ tó ti ní mi jáde lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìpọ́njú tí mo jẹ ọmọ mi ò gbọ́dọ̀ jẹ lórúkọ Jésù wọn ò gbọ́dọ̀ jẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ bá mi gbà wọ́n là ẹ̀mí mímọ́ bá mi gbà wọ́n ìyà tí mo jẹ àwọn ọmọ mi ò gbọ́dọ̀ jẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ gbogbo ìyà tí mo ti jẹ àwọn ọmọ mi ò gbọ́dọ̀ jẹ gbogbo ọmọ tó ti ní mi jáde ò gbọ́dọ̀ jẹ wọn ò gbọ́dọ̀ jìyà wọn ò gbọ́dọ̀ jìyà ìyà gbọ́dọ̀ jẹ wọn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run ọba tó ń gbọ̀n ìyànù bá mi gbọ̀n ìyànù nínú ayé àwọn ọmọ mi lórúkọ Jésù bá mi gbọ̀n ìyànù nínú ayé mi lórúkọ Jésù Olúwa gbà náà tọmọtọmọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì níbi tó rẹ̀ mí sí nínú ìṣerere Olúwa bá mi fi ọwọ́ agbára rẹ gbé àwọn mi kọjá bẹ́ẹ̀ lórúkọ Jésù Olúwa bá mi fi ọwọ́ agbára rẹ gbé àwọn mi kọjá bẹ́ẹ̀ níbi tó rẹ̀ mí sí níbi ìṣerere Olúwa bá mi fi ọwọ́ agbára rẹ gbé àwọn mi kọjá bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ̀mí máa bá iná gbé àwọn mi kọjá bẹ́ẹ̀ ibi tó rẹ̀ mí sí nínú ìṣerere ó gbọ́dọ̀ rí àwọn ọmọ mi síbẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì níbi tó rẹ̀ mí sí níbi ìṣerere ó gbọ́dọ̀ rí àwọn ọmọ mi níbẹ̀ gbogbo ọmọ tó ti nù mí jáde pátápátá Olúwa agbára gíga nínú àwọn ọ̀run bá mi gbé wọn kọjá ibi tó rẹ̀ mí sí bá mi gbé wọn kọjá ibi tó rẹ̀ mí sí ọwọ́ agbára rẹ gbé àwọn mi lọ síbi ìṣerere wọn Ọlọ́run alágbára mo gbàdúrà ìrànlọ́wọ́ tí èmi ìyá wọn ò rí gbà Olúwa jẹ́ kí gbogbo àwọn mi rí ìrànlọ́wọ́ rẹ gbà kí àwọn mi kórè ojú rere rẹ gbà kí àwọn mi kórè àánú ìwọ Ọlọ́run mi gbà nínú ìdílé mi nínú ẹbí mi Olúwa jẹ́ kí àwọn mi rí gbà lórúkọ Jésù Olúwa jẹ́ kí àwọn mi rí ìrànlọ́wọ́ rẹ gbà lórúkọ Jésù Olúwa jẹ́ kí àwọn mi rí ìrànlọ́wọ́ gbà níbi gbogbo lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìrànlọ́wọ́ tí wọn ò rí gbà nínú ìdílé mi ìrànlọ́wọ́ tí wọn ò rí gbà nínú ìran mi Olúwa jẹ́ kí àwọn mi kórè gbà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ̀jẹ̀ ìbí tó ń kógun jà àwọn ọmọ mi Olúwa bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́ Jésù bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́ Jésù bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ ìbí tó ń kógun jà àwọn ọmọ mi Jésù bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́ lónìí Jésù bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́ lónìí Jésù bá mi fẹ̀jẹ̀ rẹ parẹ́ lónìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mò ń gbàdúrà Ọlọ́run mi wọlé oníkàképe ìwọ yóò gbọ́ oníkàképe ìwọ yóò dá wa lóhùn lórúkọ Jésù ni mo fi ń képe lóru Ọlọ́run ìyanu o ṣàánú fún mi ẹ̀jẹ̀ ìbí tó ń kógun jà àwọn ọmọ mi ẹ̀jẹ̀ rẹ iyebíye tó ta sílẹ̀ nítorí ayé àwọn ọmọ mi Olúwa bá mi fi parẹ́ bá mi fi parẹ́ bá mi fi parẹ́ ẹ ṣeun o èyí ló tọ́ sí láti gba ògbó aṣọ láti agbára ẹ ṣe o Jésù ẹ ṣe Jésù ẹ ṣe kóore tẹ́ ṣe fún mi báyé ti fẹ́ fún mi kọ́ lórí. You must see me in months. Them mounds will be choice. Hope you haven't gotten yourself into trouble. Look at the blunder. Look at this blunder. What's the next thing? If you open your mouth to tell me that rubbish again, what to play from sorry? Bí bá ti ń jábọ̀ ìfẹ́ yẹn. Ṣé gbogbo ohun tó ń kó nínú ẹni tó di ní dáadáa? Now, listen to me carefully. Luna. Àti fàjáfàjá, kíkú ti ẹ̀rú rí ajá àti ẹ̀. Ṣùgbọ́n ìwọ Luna. No, that you can't do it. Just let me do it by myself. Not the easy pressure now. This guy will be solved. You will be truth for this game. The easy pressure. Yeah. Am I your mate? Yeah. Are you retarded? Oh my God. What's your fault now? Luna. Cap me, what do you saw? I need to say, I don't fall. Men don't fall, photo. God. Anyone who wants Perere. You know I didn't matter you have been now. You need to stay at alert. I don't want to lose you guys. Ìgbé ẹ̀dá ò ṣe tà. Ọjọ́ ikú kò ṣe parọ́ mọ́.
láti sọ. àdúrà ló lè ṣe. Mo kàn fẹ́ rán wa létí ni wípé níwọ̀n ìgbà tó jẹ́ wípé nínú ìdílé wa àti ìdílé àwọn ọkọ wa èèwọ̀ ni fún wa láti ṣe ohun rere. Nítorí náà ó di èèwọ̀ fún ẹnikẹ́ni láti ṣe rere nínú ìdílé wa tàbí àwọn ọkọ wa. Ìpele làálàá. àdúrà ló lè ṣe. àdúrà ló lè ṣe. àdúrà ló lè ṣe. ayé rẹ̀ bàbá mi jẹ́ ó ṣe fún ọ̀rọ̀ láì tó fi hàn àjíǹde àti ìyè ó ṣe alágbára ńlá ó ṣe ọba àwọn ọba ìwọ ni ọlọ́run gbogbo ẹran ara ohun kan sọ̀rọ̀ fún ọ láti ṣe bí ìwọ tó ń tú àṣírí òkùnkùn ó ṣe fún àṣírí tó ń tú ní ẹ̀gànjọ́ òru olóore ó ṣe ayérayé ó ṣe ìjẹ́ mo fi lé ọ lọ́wọ́ Kẹ́mi Ṣọlá òun àti ẹbí ẹ gbogbo agbára tó gbé gbèǹdéke lérí àjò ayé ẹ ẹ̀mí mímọ́ ó yá gbé kúrò olúwa gbé kúrò ọwọ́ tó gbé gbèǹdéke lé ìṣe rere Kẹ́mi Ṣọlá mo gbé ọwọ́ náà dànù mo gé ọwọ́ náà dànù pẹ̀lú iná ọlọ́run àṣà àti kọ́ wípé ó olúwa wa iná ajónirun ni a sì kọ́ wípé iná ṣáájú ogun olúwa bẹ́ẹ̀ ló sì jó àwọn ọ̀tá rẹ̀ gbogbo ọ̀tá ìran ti ìdílé tó parapọ̀ lórí Kẹ́mi Ṣọlá ó yá ẹ gbiná sọnù ó yá ẹ máa gbiná sọnù gbogbo ìṣerere tá a ti gbẹ́sẹ̀ lé nínú ayé rẹ̀ ó yá a gbé kúrò báyìí gbogbo gbèǹdéke tá a ti gbélé ayé rẹ̀ nínú ìran ó yá a fi iná gbé kúrò ohun tá a sọ dèwọ̀ ohun rere gbogbo tó di èèwọ̀ nínú ayé ìránṣẹ́bìnrin nínú ẹbí ẹ̀ àbámájẹ̀mú náà jẹ́ àṣà ti kọ́ wípé nítorí ìdí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn láti paṣẹ ìṣúrú a sì kọ́ wípé gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá ta lé ọba ògo yìí olúwa tó lé tó sì lé agbára ìwọ tó lé agbára dìde ó yá jà ohun rere gbogbo tá a sọ di èèwọ̀ inú ayé Kẹ́mi Ṣọlá ó yá ẹ̀mí mọ́ bá májẹ̀mú náà jẹ́ ó yá bá májẹ̀mú náà jẹ́ akọ wípé ní àtètè kọ́ ṣe ní ọ̀rọ̀ wa ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run sì ní ọ̀rọ̀ náà lẹ́yìn rẹ̀ a kò dáhùn kọ́ wọn ọlọ́run ọ̀rọ̀ dìde àkókò tó láti jà fún ìdílé yìí ó yá jà akọ wípé kí olúwa kí ó gbóhùn rẹ ní ọjọ́ ìpọ́njú orúkọ ọlọ́run Jákọ́bù kó dáàbò bò ọ́ kó rán ìrànlọ́wọ́ sí ọ láti bí mímọ́ wá kó sì tì ọ́ lẹ́yìn láti Síónì wá kó rántí ẹbọ rẹ gbogbo kó sì gba ẹbọ sísun rẹ kó fi fún ọ gẹ́gẹ́ bí tinú rẹ ǹjẹ́ báyìí lolúwa wí gbogbo ìpèsè tá a ti ṣètò lórí ayé rẹ ayé ìdànù lórúkọ Jésù ayé ìdànù bẹ́ẹ̀ ni mo gbàdúrà ẹbí Adébáyọ̀ gbọ́ agbára tó ní pé ẹ máa rí ohun rere ṣùgbọ́n kò ní tẹ̀yìn lọ́wọ́ mo bá májẹ̀mú náà jẹ́ lórí ìdílé yín lónìí mo bá májẹ̀mú náà jẹ́ lórí ayé yín lónìí ìdílé Adébáyọ̀ gbogbo ẹ̀mí tó ní kẹ́ lóyún ohun rere pé ò ní bí mo bá májẹ̀mú jẹ́ mo sọ di asán lórí ayé yín olúwa ó yá bàjẹ́ asá kọ wípé tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí tó fìdí rẹ̀ sẹ́lẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí sọnù ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dún ìmọ̀ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa ọlọ́run òdodo rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́rí rẹ̀ ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè yẹn lọ́nà ǹjẹ́
ǹjẹ́ báyìí ni mo sọ ìdílé Adébáyọ̀ agbára tó ní kẹ́ máa rí ohun rere pé kò ní tẹ̀yìn lọ́wọ́ mo bá májẹ̀mú yẹn jẹ́ agbára tó wípé ẹ ó lóyún ohun rere ṣùgbọ́n ò ní bí ègún yẹn di asán ègún yẹn di asán ègún yẹn di asán ègún yẹn di asán ẹbí Theophilus báyìí ni Olúwa wí ohun rere táwọn ẹgbẹ́ yín ṣe nírọ̀rùn ègún tó fẹ́ jẹ́ kí tiyín nira mo yí dànù lórí ayé yín Olúwa yí dànù 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 asán kọ wípé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti paṣẹ ìṣúrù mo paṣẹ ìṣúrù nínú ayé yẹ ẹbí Theophilus lórúkọ Jésù ẹ gbọ́ agbára tó ní pé kẹ́ lọ́ra lẹ̀ ṣùgbọ́n kẹ́ má rí kọ́ mo bà agbára yẹn jẹ́ lórí ayé yẹ agbára tó ní kẹ́ lé foundation ṣùgbọ́n ò ní parí ẹ̀ mo bà ìgún yẹn jẹ́ ó yá kó gbiná ó yá kó gbiná ó yá kó gbiná ọwọ́ tó ń lé ohun rere jìnnà sí ọwọ́ yẹn gbẹ sọnù ọwọ́ yẹn gbẹ sọnù ọwọ́ yẹn gbẹ sọnù ọwọ́ yẹn gbẹ sọnù bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún ẹbí Ọlálókun pé báyìí l'Olúwa wí ìṣerere yìí tá a fi falẹ̀ ó yá ọ̀run kó gbà fún yín lórúkọ Jésù arúgbó ọjọ́ kó gbà lé yín lọ́wọ́ ògo yín kó farahàn ẹ ò wá jẹ́rìí ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ ò rí ẹ̀rí jẹ́ mo ní ẹ ò rí ẹ̀rí jẹ́ ó ṣe olóore wa ó ṣe ọba àwọn ọba torí pé o ti gbọ́ àdúrà torí pé ìwọ ni Ọlọ́run lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn ó ṣe ọba mímọ́ ó ṣe ẹni tó rìn lórí òkun ó ṣe ẹni tó pín òkun pa sí méjì mo dá ògo padà mo dá ọlá padà torí pé o ti gbọ́ o ti ṣe ìyanu ti farahàn ògo ti farahàn tẹsímọ́nì ló máa parí ẹ̀ ẹ̀rí ló máa parí ẹ̀ ẹ̀rí ló máa parí ẹ̀ ẹ̀rí ló máa parí ìrìn àjò yìí ìrìn àjò Kẹ́misọ́lá ẹ̀rí ló máa parí ẹ̀ ògo titun máa farahàn ògo titun máa jáde ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ wọnú ògo titun ìyanu dé ògo yẹn sọ̀kalẹ̀ ó ṣe olóore ó ṣe ọba àwọn ọba títí ayé ni wọ́n máa yàn ọ́ títí ayé ni wọ́n máa gbé ọ̀gá gbọ́ àdúrà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Thank you Jesus, thank you Jesus, thank you Jesus. Olúwa ṣeun máa tún fara lílẹ̀ báyìí ṣe. Thank you, Holy Spirit. Ìmùlẹ̀ mẹ́ta méje àti mẹ́rìndínlógún. Ìmùlẹ̀ mẹ́ta méje àti mẹ́rìndínlógún. Tí wọ́n parapọ̀ nítorí ọ̀rọ̀ mi. Ará ọ̀run tàwọn lè dé ní kọ́ máa ṣe pé lórúkọ Jésù. Ìjọba tó ṣàkóso ìwọ̀ nínú ajé mi. Ìjọba tó ṣàkóso ìwọ̀ nínú ìdílé mi. Ìjọba tó ṣàkóso ìwọ̀ nínú ìran mi. Lórúkọ bàbá bá ṣe ìrìnà. Ó yẹ gbìnà sọ̀rọ̀. Lórúkọ Jésù iná Ọlọ́run kó jó irú lórúkọ Jésù iná Ọlọ́run kó jó irú lórúkọ Jésù agbára àti ìlọ́yà kó tẹ̀lé lórúkọ Jésù agbára àti ìlọ́yà kó tẹ̀lé lórí ayé oyè ṣíwọ́ iṣẹ́ lórí ayé oyè ṣíwọ́ iṣẹ́ lórí ayé mi ṣíwọ́ iṣẹ́ lórí ayé mi ṣíwọ́ iṣẹ́ lórúkọ Jésù ẹ̀ ṣíwọ́ iṣẹ́ oyè ìgbìmọ̀ sọ̀rọ̀ ẹ̀gbìmọ̀ lórúkọ Jésù máa jẹ́ ìlú tó sọ wọn ní òfin nínú ìwọ tí mo ti jáde wá àtẹ̀mí àtọmọ tó ti rò mí jáde àti ìwọ mi lórúkọ Jésù olùwàgbà ìpínwẹ̀ jáde ẹ̀sùn mímọ́ olùwàgbà ìpínwẹ̀ jáde lónìí lórúkọ Olúwa olùwàgbà ìpínwẹ̀ jáde olùwàgbà ìpínwẹ̀ jáde bàbá ti náà bọ̀bẹ̀ alágbàwí ti náà bọ̀bẹ̀ lórí o ìdí ojú ti ń wá bàbá ti náà bọ̀bẹ̀ o alágbàwí ti náà bọ̀bẹ̀ lórí o ìdí ojú ti ń wá lórúkọ Jésù ìjọba tó sọ lórí ẹjọ́ fún ẹ ìjọba tó sọ pé níbo ni mo fẹ́ gbé ìjọba tó sọ pé àwọn aṣáájú mi ṣe lò ó lèmi náà ṣe máa lò ó Ọlọ́run bá bá wà sí ẹ̀mí mímọ́ lórúkọ Jésù ni mo kù ó yẹ ìgbìmọ̀ sọ̀nà lórúkọ Jésù ó yẹ ìgbìmọ̀ sọ̀nà lórí ayé mi májèlé ní ìbàjẹ́ lórí ayé ọmọ tó ti lórí jáde májèlé ní ìbàjẹ́ nínú ìrọ̀sí mo ti jáde májèlé ní ìbàjẹ́ ìjọba tó ṣàkóso ìwà lórí ayé mi lórúkọ Jésù ó yẹ ìgbìmọ̀ sọ̀nà ó yẹ ìgbìmọ̀ sọ̀nà àkọ́rí pé iná Olúwa iná àjọnirun ni wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ lórúkọ Olúwa ni mo pè ìjọba tó ṣàkóso ìwọ̀n lórí ayé ìfẹ́ ó yẹ ìgbiná má jẹ̀bú tó sẹ́wọ́n rere di èwọ̀ fún mi má jẹ̀bú tó sẹ́wọ́n rere di èwọ̀ fún mi lórúkọ Jésù Kristi ni mo pè ó yẹ ìgbiná sọ̀nà lórúkọ Jésù ìgbiná sọ̀nà
Ọlọ́run Ísírẹ́lì ni mo pè, Ọlọ́run Jákọ́bù ni mo pè, lórúkọ Jésù, Olúwa dìde, Jésù dìde, Jésù dìde, nítorí ikú rẹ lórí ìjẹ ìgbélébù, nítorí pé o ti kú kí wọ́n bá kú, nítorí pé o ti gba ìyá mi jẹ́ kí bá máa jìyà mú, lórúkọ bàbá máa ti ẹ̀mí mímọ́, dìde Jésù mi dìde, dìde kí ọ̀nà mi lọ́wọ́, ọ̀rọ̀ yìí kọjá tèmi o, jọ̀wọ́ má ṣe dá mi dá o, dìde Jésù mi dìde, dìde kí ọ̀rọ̀ mi lọ́wọ́, ọ̀rọ̀ yìí kọjá tèmi o, jọ̀wọ́ má ṣe dá mi dá o, dìde Jésù mi dìde o, dìde kí ọ̀rọ̀ mi lọ́wọ́, ọ̀rọ̀ yìí kọjá tèmi o, jọ̀wọ́ má ṣe dá mi dá, Jésù, 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 ó yá dìde, ó yá dìde, Ológun l'Olúwa, Ológun l'Olúwa o, Olúwa ni orúkọ rẹ̀, Ológun l'Olúwa o, Ológun l'Olúwa, Ológun l'Olúwa o, Olúwa ni orúkọ rẹ̀, Ológun l'Olúwa. Olúwa dìde, má jẹ̀mú tó ṣàkóso èwọ̀ nínú ìran tí mo ti jáde wá, ìjọba tó sọ rere di èwọ̀ fún mi, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ó yẹ ìdíná sọ́dà, lórúkọ Jésù ó yẹ ìdíná dàn, lórúkọ Jésù ó yẹ ìdíná dàn, òkú dẹ́bà yín náà ní o, òkú dẹ́bà yín náà ní, lórúkọ Olúwa, òkú dẹ́bà yín, lórúkọ Olúwa, òkú dẹ́bà yín, Jésù sọ lórí igi àgbélébùú, ó ní ó parí, májẹ̀mú tó sọ rere di èwọ̀ fún mi, ó parí lónìí, májẹ̀mú tó sọ rere di èwọ̀ fún mi, ó bàjẹ́ lónìí, májẹ̀mú tó ṣàkóso èwọ̀ nínú ìdílé mi, nínú ìran tí mo ti jáde wá, lórí mi lórí ọmọ, lórúkọ Jésù, májẹ̀mú yẹn bàjẹ́ lónìí, májẹ̀mú yẹn bàjẹ́ lónìí, iná báàrù, iná jọrù, iná jọrù, iná jọrù, lórúkọ Jésù, àkọlùkọ àṣẹlùkọ agbẹnulọ nípasẹ̀ ìjọba àgùntàn àti nípasẹ̀ ọ̀rọ̀ ẹni ẹni tó bá débẹ̀ nítorí pé Jésù ti sọ níbi òmìnira lọ́dọ̀ tí di òmìnira nítòótọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo ìjọba tó sọ rere di òmìnira ẹ máa bàjẹ́, ìjọba tó sọ wípé mi ò ní rí ìrànlọ́wọ́ gbà lórúkọ Jésù ẹ máa bàjẹ́, ìjọba tó sọ pé mi ò ní dìde, ìjọba tó sọ pé mi ò ní ná, ìjọba tó sọ̀rọ̀ ìdí kùkù tó ń jẹ́ ìlú fún mi lórúkọ Jésù ẹ máa bàjẹ́, lórúkọ Jésù ẹ máa bàjẹ́, lórúkọ Olúwa ó yẹ ìdúná dànù, ìjọba tó ní mi ò ní rí ìrànlọ́wọ́ gbà láti gúúsù ní àríwá ní ìwọ̀ oòrùn ní ìlà oòrùn lórúkọ Jésù ó yẹ bàjẹ́, lórúkọ Jésù lórí ayé mi lórí ayé ọmọ mi ó yẹ bàjẹ́, lórí ìdílé mi ó yẹ bàjẹ́, lórúkọ Jésù ìjọba tó ní mi ò ní rí ìrànlọ́wọ́ gbà, ìjọba tó ní mi ò ní tẹ̀síwájú, ìjọba tó ní mi ò ní lọ lórúkọ bàbá máa tiẹ̀ mímọ́ ni wọ́n sọ, Olúwa bà ìjọba yẹn jẹ́, Olúwa bà ìjọba yẹn jẹ́, Olúwa bà ìjọba yẹn jẹ́, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ó yá dìde, ó yá bọ́ sójú iṣẹ́, ẹ̀mí mímọ́ bọ́ sójú iṣẹ́, iṣẹ́ di ọwọ́ rẹ, Jésù ìgbà ó yá bá iṣẹ́ ayé mi ṣe, 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 ẹ̀mí mímọ́ bá iṣẹ́ ayé mi ṣe, ó yá dìde, Jésù mi ó yá dìde, gbogbo ìjọba tó ṣàkóso ìwọ̀ láyé rẹ, gbogbo ìjọba tó ní ìròyìn rí ìrànlọ́wọ́ gbà lórúkọ Olúwa ni mo pè, orúkọ Jésù ni mo pè. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything you have done. Ọlọ́run mo dúpẹ́, Jésù mo bí ọ̀dá, Jésù mo bí ọ̀dá. Olúwa ìyá mi o, Olúwa ìyá mi o, Olúwa ìyá mi o, Olúwa ká Olúwa máa ní. Jésù mo dúpẹ́, fún ìgbà ṣe, Jésù ó ṣe, nítorí tó ti ṣe èyí, bẹ́ẹ̀ ni, Jésù ó ṣe, Jésù ó ṣe, gbogbo ògo àti ọlá fún orúkọ mímọ́ rẹ, gbogbo ògo àti ọlá fún orúkọ mímọ́ rẹ, mo dá a padà, nítorí bẹ́ẹ̀ lè yí padà ní ọ́, pátápátá ọlá ni ọ́, ó ṣé o Jésù, ó ṣé o Jésù, ó ṣé o Jésù, Jésù ó ṣe fún gbogbo tó ti ṣe, fún àmì ńlá tó fún fún iṣẹ́ agbára tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, Jésù ó ṣe fún iṣẹ́ agbára tó tún sì máa ṣe, Jésù ó ṣe fún ìgbà iṣẹ́ agbára tó máa ṣe ní ojoojúmọ́ ní ayé mi àti ọmọ àti ẹbí mi lápapọ̀, Jésù ó ṣe, Jésù ó ṣe, Jésù ó ṣe, Jésù ó dúpẹ́, Olúwa ó ṣe,
torí pé màá lọ́rọ̀ ẹ̀mí. Kẹ́misọ́lá, 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 wò ó, mo wá láti wá fa gbogbo àwọn èpò tí ọ̀tá ti gbìn sínú ayé rẹ nítorí pé a kọ́ wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámọ̀ ó sì bá tirẹ̀ lọ. àdúrà rẹ àkọ́kọ́ rèé, oúnjẹ èèwọ̀ tí a fi ń bọ́mi lójú oorun lójú àlá lójú ayé, ẹ̀jẹ̀ Jésù kó bà á jẹ́. òun ni kókó àdúrà àkọ́kọ́ rẹ. kókó àdúrà ẹlẹ́ẹ̀kejì rẹ rèé, oúnjẹ èèwọ̀ tí mò ń jẹ, tí ọmọ mi ń jẹ, tí ẹbí mi ń jẹ, Olúwa gbà á kúrò lẹ́nu mi àti lẹ́nu ọmọ mi. ẹ̀bẹ̀ àdúrà rẹ kejì nìyí. ẹ̀bẹ̀ àdúrà rẹ kẹta rèé, ọwọ́ tó ń fi oúnjẹ èèwọ̀ bọ́ mi, ọwọ́ tó ń fi oúnjẹ èèwọ̀ bọ́ ọmọ mi, ọwọ́ tó ń fi oúnjẹ èèwọ̀ bọ́ ìran mi, Olúwa gé ọwọ́ náà kúrò. jẹ́ kí irúfẹ́ ọwọ́ bẹ́ẹ̀ jẹ́ kí ó gbẹ sọnù. a kọ́ wípé kí ẹnikẹ́ni kó má ṣe fọwọ́ kan ẹni àmì ìfòróyàn mi, kí a má sì ṣe ṣe wòlíì nínú ibi. àwọn ẹ̀bẹ̀ àdúrà rẹ̀ rèé o Kẹ́misọ́lá. gbà á dáradára kí o lè là àlùyọ, kí o lè bọ́ kúrò lọ́wọ́ ìwọ̀ tó yọ ayé rẹ lẹ́nu. gbà á dáradára. Jésù, 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 Jésù. Ìwọ ṣe oúnjẹ èèwọ̀ tá a fi ń bọ́ mi lójú oorun àti lójú ayé. Olúwa gbà lẹ́nu mi. ọwọ́ tó ń fi oúnjẹ èèwọ̀ bọ́ mi, kí ọwọ́ náà kó gbẹ sọdànù. oúnjẹ èèwọ̀ lẹ́nu èmi àti ọmọ mi, Olúwa gbà kúrò lẹ́nu mi.
ní orúkọ Jésù. Ṣìkẹ́mi oya dìde oya yọjú síbi ṣáà máa ṣàmì o ti gbọ́ máa ṣe àmì ní orúkọ Jésù ní agbára ìjẹ Jésù ẹ̀mí mímọ́ oúnjẹ ìwọ̀ta fi bọ́ lójú oorun àti lójú ayé lórúkọ Jésù Olúwa gbà kúrò lẹ́nu mi Olúwa gbà kúrò lẹ́nu mi Olúwa gbà kúrò lẹ́nu mi àtẹ̀mí àtọmọ Olúwa gbà kúrò lẹ́nu wa Olúwa gbà kúrò lẹ́nu wa lórúkọ Jésù Kristi ọwọ́ tó ń fi oúnjẹ ìwọ̀ bọ́ mi tó ń fi oúnjẹ ìwọ̀ bọ́ ọmọ mi lórúkọ Jésù Kristi Násárẹ́tì ọwọ́ yẹn kó gbẹ̀dà lórúkọ Jésù 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 ọwọ́ yẹn kó gbẹ̀dà lórúkọ bàbá máa ti ẹ̀mí mímọ́ oúnjẹ ìwọ̀ lẹ́nu mi Olúwa gbà oúnjẹ ìwọ̀ lẹ́nu ọmọ mi Olúwa gbà lórúkọ Jésù Olúwa gbà oúnjẹ ìwọ̀ lẹ́nu mi Olúwa gbà ọwọ́ tó fi oúnjẹ ìwọ̀ bọ́ mi tó fi oúnjẹ ìwọ̀ bọ́ ọmọ mi lórúkọ Jésù Olúwa gẹ̀dànù lórúkọ Jésù Olúwa gẹ̀dànù lórúkọ Jésù Olúwa gẹ̀dànù arúgbó ọjọ́ oyè pàrọ̀ oúnjẹ tá ń jẹ àtẹ̀mí àtọmọ pàrọ̀ oúnjẹ tá ń jẹ lórúkọ Jésù oúnjẹ ìwọ̀ lẹ́nu wa Olúwa gbà láti òní lọ mo kọ̀ láti jẹ oúnjẹ ìwọ̀ láti òní lọ ọmọ mi kọ̀ láti jẹ oúnjẹ ìwọ̀ ṣe ìṣiṣẹ́ mi ṣàmì láti òní lọ mo kọ̀ láti jẹ oúnjẹ ìwọ̀ láti òní lọ ọmọ mi kọ̀ láti jẹ oúnjẹ ìwọ̀ lórúkọ Jésù ọwọ́ tó fi oúnjẹ ìwọ̀ bọ́ wa ọwọ́ yẹn kó gbẹ̀dànù lórúkọ Jésù ọwọ́ yẹn kó gbẹ̀dànù ọwọ́ yẹn kó gbẹ̀dànù ọwọ́ yẹn kó gbẹ̀dànù ọwọ́ yẹn kó gbẹ̀dànù lórúkọ Jésù ọwọ́ yẹn kó gbẹ̀dànù ọwọ́ yẹn kó gbẹ̀dànù oúnjẹ ìwọ̀ lẹ́nu wa Olúwa gbà lórúkọ Jésù oúnjẹ ìwọ̀ lẹ́nu mi lẹ́nu ọmọ mi Olúwa gbà Jésù gbóúnjẹ ìwọ̀ lẹ́nu mi mọ́kànlá ti jẹ oúnjẹ ìwọ̀ ọwọ́ tó ń fi oúnjẹ ìwọ̀ bọ́ mi tó ń fi oúnjẹ ìwọ̀ bọ́ ọmọ mi ọwọ́ yẹ kó gbẹ̀dànù lórúkọ Jésù ọwọ́ yẹ kó gbẹ̀dànù lórúkọ Jésù ọwọ́ yẹ kó gbẹ̀dànù lórúkọ Jésù ọwọ́ yẹ kó gbẹ̀dànù Jésù olùgbàlà ó yẹ pààrọ̀ oúnjẹ wa pààrọ̀ oúnjẹ tá ń jẹ Ìdèjà mo dá ṣẹ́gun mo dolóríire Ìdèjà ó ti bọ́ mo ti yege Ìdèjà mo dá ṣẹ́gun mo dolóríire Ìdèjà mo dá ṣẹ́gun ni mo ránṣẹ́ pè yín ìkẹyọjú sí ìkọ̀ ti ṣẹlẹ̀ ayé olùjẹ́rìíkọ ayé ó ti gbólulẹ̀ pátápátá ẹ̀wọ̀n Olúwa ti jẹ́rìí ara ẹ̀ Ọlọ́run fi agbára ẹ̀ nígbà tí mo gbàdúrà fún mi Sákẹ́mísọ́lá kò sóhun tó ń yé wọ̀ nínú ayé ogun ìwọ̀n ti ṣe pátápátá Ọlọ́run fi ọ̀rọ̀ tó lágbára hàn mí ní ogun tó ń jà yín nípa àṣírí àwọn àgbà mẹ́ta kan tí wọ́n yọ ayé yín lẹ́nu gbogbo ìdìmọ̀ lọ́wọ́ àgbà mẹ́ta lórí ayé yín ó di asán agbára àjíǹde ó bàjẹ́ ẹ̀jẹ̀ Jésù mo ní ó sọ di asán lórúkọ Jésù ẹ ó rí àánú gbà Olúwa jẹ́rìí tóbi agbára rẹ̀ ó sì ṣera rẹ̀ lógo ogun ti ṣẹ́ o kẹ́ máa yọ̀ lókù orúkọ Jésù àdúrà yín sì ti gbà ẹ ó rí àánú gbà ẹ jẹ́ gbàdúrà fún Ọlọ́run gba ọpẹ́ wa orúkọ Jésù Olúwa gba yín wá fún ogun tó ti ṣẹ́ má jẹ́ ó gbérí mọ́ ogun tó ti ṣẹ́ inú ayé Kẹ́misọ́lá má jẹ́. Kí ni mo wá kó sí ìwọ náà? Ibo ni mo tún já sí báyìí? Ọkùnrin aláyé bàjẹ́. Gbà tí mo rí ṣe mo rò pé mo rọ́kọ gidi. Láì mọ̀ pé ṣe ló fẹ́ fi kún yà mí.
ẹni tí mo fílẹ̀ gan-an kò ṣe mí báyìí, kò kó mi lówó rí. Ó gbìyànjú agbára ẹ̀. Àmọ́ àìnítẹ̀lọ́rùn tèmi náà ni kí ni mo wá débi? Kí ni mo wá débi? Kí ni mo wá ṣe? Ṣé mi ti ṣe léyà báyìí? Aláyé bàjẹ́, gbogbo owó tí mo fi ń ṣe business ó ti kó gbogbo ẹ̀ tán. Tó bá ti wá jẹ́ pé nǹkan gidi ló fi ń ṣe, ṣebí inú mi ò bá máa dùn. Tẹ́tẹ́ yìí náà ni, kó ta tẹ́tẹ́, kó kóbìnrin. Ṣé mi ti ṣìrìn báyìí? Ọkọ mi máa ń gbìyànjú. Àìnítẹ̀lọ́rùn ló mú mi wọbí. Àbájọ àwọn Yorùbá bọ̀, wọ́n ní tóbìnrin ò bá tọ́lé ọkọ méjì o. Wọ́n ní kò lè ilé tó dáa, mo ti ṣìrìn gbà. Ilé tí bá yé mi jẹ́. Látijọ́ tí mo ti wọnú ilé, mi ò ra aṣọ tuntun. Àfi gbogbo àwọn aṣọ tí mo kó wọnú ilé ẹ̀, kò sí achievement kankan tí mo ní. Kí 1 naira tó dọ́wọ́ mi báyìí, ó ti jí kó. Kí 2 naira tó dọ́wọ́ mi báyìí, ó ti jí kó. Àṣé gbogbo ìgbéyàwó ló gbà forítì. Ká ní mo ti mọ̀ ṣé mi ní forítì. Tí n bá forítì, ó ń ṣe wọ̀n bá tágbára ẹ̀ ká mú mi nítẹ̀lọ́rùn ni. Àìní forítì mi ló mú mi wá jẹ ìyà burúkú tí mo wá jẹ ń bí yìí o. Ọlọ́run. Ìdíje mo dá ṣẹ́gun mo dolóríire ìdíje ọmọ mi kí ìrántí ojú ìmọ̀ bẹ́ẹ̀ ni màmá ó mọ̀ wípé kí máa gbà wípé ọjọ́ ti pẹ́ díẹ̀ sí màmá ṣàlà. Ẹ ra mọ̀, ṣé ẹ fẹ́ gbé alábàárù ni? Mi ò gbọ́. Alábàárù ni mo ní ṣe fẹ́ gbé lọ bóyá ẹ fẹ́ gbé lọ títí àbí. Alábàárù. Bẹ́ẹ̀ ẹ jẹ́ n bá yín. Nítorí pé ó ń bọ̀ lọ gbé lò. Ó ní bí alábàárù kò sí ìyá. Ó yá. Gbé lẹ́yìn gbé ṣé títì ni. Mo fẹ́ gbé lọ sí títì. Tó bá kàn sí bá mi gbé dé títì kí n kàn wọ mọ́tò ń bẹ̀ náà ni. Àmọ́ ṣá tá bá wá dé títì àti wá gbé wọlé yẹn gangan tí wá ní wàhálà o. Torí mi ní lè dáwọn ẹrù ìgbé wọlé. Àmọ́ gbọ́dọ̀ yín ṣe jù. Ọ̀dọ̀ mi ò jìnnà sọ́jà rárá kò sí ọjà ní kò jìnnà. Ẹ jẹ́ bá yín gbé délé. Nínú iṣẹ́ tí mo gbà. Màmá mi ò ní ṣe yìí. Kí la máa wá ṣe báyìí? Èmi náà ní ṣe ń jì kankan rárá. Ẹ gbà, ẹ má ṣe yọnu, ẹ fílẹ̀ yìí. Ẹ fílẹ̀ màmá. Ó yọ̀ǹda fún mi. Wọ́n ní ọ̀kẹ́rẹ́ tó bá máa gun bí ọ̀gẹ̀dẹ̀. Èèkan náà á mú ṣán. Ọmọ mi, mo ti wá rántí dáadáa. Ọjọ́ ti pẹ́. Kẹ́misọ́lá. Màmá, ṣe rí ọ̀rọ̀ àmọ́ àti ọ̀rọ̀ akin tẹ́ ẹ bá mi sọ ní ọjọ́ kìíní àná. Òun ló sọ ayé mi bá. Ìdí nìyẹn tó gbé mi débi lónìí kí n lè wá dúpẹ́. Torí mo mọ rírì ẹ̀bẹ̀ ṣe. Ìdí tẹ́ fi rí mi lónìí. Ṣé ọmọ mi? Lórí kò dìgbà tó sọ rárá. Nígbà tẹ́mi náà ti rí ẹ, mo ti mọ̀ pé nǹkan ti yàtọ̀. Ṣé wàá rí ká bá ní sọ̀rọ̀? Kò tó ká gbọ́ o. Ká wá gbọ́, kò tó ká gbà. Sórí ká tún wá gbà, kò tó ká tún wá fi ṣe wà o. Èmi náà ti rí pé ọ̀rọ̀ ọjọ́ náà lọ́hùn ó ṣàǹfààní fún ayé ẹ̀. Kò dìgbà tó ṣàlàyé ara ẹ̀ rárá torí tílé bá san ni àwọ̀ la ti ń rì. Èmi náà rí pé ó ti yàtọ̀. Ẹ ṣé mi dúpẹ́ Kẹ́misọ́lá. Ẹ ṣé mi dúpẹ́ ẹ dàgbà yìí báyìí láti bá rẹ lọ. A máa rí i bá bẹ́ẹ̀ ní ọjọ́ lọ́jọ́ lọ. Ẹ ṣé mi dúpẹ́ mọ́. Ẹ máa wà bínú sí i. Àwọn ẹ̀bùn kékeré kẹ́kẹ́ bá mi fi ọwọ́ bá. Kẹ́misọ́lá, èmi nìkan tán.
ọmọ ẹ ni ọmọ tó mú dání kí lorúkọ ẹ olúwa ṣe kẹrin how are you my dear how are you hope you are enjoying ọlọ́run á wò ẹ́ ọlọ́run á dá ẹ̀ sí orúkọ aró ẹ̀ ẹni náà tẹ́ni sọ́lá. tẹ́mi sọ́lá ẹrù kékeré kọ́ ló wà níbí yìí àti gbogbo eléyìí náà àpò rẹ́sì lórí wá tẹ́mi sọ́lá wọn àti ìmọ̀ ìjọ ìwọ náà jẹ wọn mọ́ ebi ò ní pa ẹ́ o.